Hi everyone, welcome to my channel. Yóò dáa fún yín olóòtú. Ṣé ẹ rí bí èèyàn ṣe lè mọ̀ pé ọmọ Ọ̀ṣun lòun? Ọ̀nà tó pọ̀ ni o. Ọ̀pọ̀lọpọ̀ yóò lóhun sùn, òun lálàá kó ríra òun létí omi. Òun sùn, òun lálàá pé òun wà láàrin ibì kan. Òun sùn, òun lálàá yí pé ibi tí mo wà yìí àwọn ẹgbẹ́ wọn wọṣọ white, wọ́n wá ń pè mí létí odò. Ó yẹ kóun ló lè fura pé ọmọ Ọ̀ṣun ni mí. Torí irú ẹni náà, bóyá ọmọ ló ń wá. Àmọ́ tọ́sùn ò tí yọ̀ǹda ọmọ fún un. Pàápàá bóyá ọkọ ló ń wá tọ́sùn ò tí yọ̀ǹda ọkọ fún un. Ó yẹ kó mọ̀ yìí pé tóun bá ti déwájú Ọ̀ṣun tóun sì béèrè oore òun bọ́lọ̀ tóun lọ́wọ́. Torí kò sí ìtẹ́ wá déwájú Ọ̀ṣun tí ò fi léèyàn lọ́wọ́ àfi téèyàn bá béèrè. Bọ́rọ̀ Ọ̀ṣun ṣe jẹ́ ni. Ṣé ẹ rí Ọ̀ṣun òun ló lórí odò? Ṣó ti yé yín? Ṣé ẹ rí Yemọja ọmọ Ọ̀ṣun ni? Ọmọ Olókun sì ni Yemọja. Àmọ́ ọmọ Ọ̀ṣun ni Yemọja jẹ́. Tẹ́yìn gan bá ṣàkíyèsí pé wọ́n ń gbé igbá Ọ̀ṣun lódò. Igbá Ọ̀ṣun ti dódò kí Yemọja tó wodò. Torí pé ìránṣẹ́ Ọ̀ṣun òun ni Yemọja. Ọ̀rọ̀ tẹ́ béèrè ọ̀rọ̀ ni. Ṣé ẹ rí gbogbo odò tó bá ń sàn? Ibẹ̀ náà nìyẹn ti lè bọ̀ Ọ̀ṣun. Àmọ́ Ọ̀ṣun gangan kìí ṣe gbogbo odò tó ń sàn o. Ọ̀ṣun gangan ó ní ojúbọ téèyàn ti lè bọ́. Ọ̀ṣun gangan torí pé ó wọlẹ̀ ni. Ọ̀ṣun gangan sì nìyí ojúbọ rẹ̀ òun lójúbọ Ọ̀ṣun Òṣogbo. Àmọ́ ní ojúbọ tá a wà yìí gangan ojúbọ yìí gangan òun ni ojúbọ àkọ́kọ́ nílùú Òṣogbo pa. Tí wọ́n kọ́ gbé igbá wọ̀ nílùú Òṣogbo ibẹ̀ gangan la wà yìí. Tó yẹ pé wọ́n kọ́ ṣọdún Òṣogbo pa ojúbọ yìí ni. Tí igbá kọ́kọ́ wọ̀ nílùú Òṣogbo òun ni Búsànyìn òun ni ojúbọ. Àmọ́ nígbà tí èrò gba àwọn èèyàn mọ́ òun ni ojúbọ sí àwọn èèyàn tó ń lọ nísìnyí. Yẹ̀dà fún yín. Ṣé ẹ rí Ọ̀ṣun? Enísùúrù l'Ọ̀ṣun. Abíamọ òun l'Ọ̀ṣun. Àwọn Kìrìsìtẹ́nì o, àwọn Mùsùlùmí o, ìṣẹ̀ṣe yìí gangan ló kọ́kọ́ bá láyé. Lẹ́yìn ìṣẹ̀ṣe òun ni Kìrìsìtẹ́nì tẹ̀lé o. Àwọn Mùsùlùmí yìí àwọn ganan dé. Àmọ́ nítorí pé ìbàjẹ́ lásán nọ́mbà òun ni wọ́n ń ṣe. Nítorí pé àwọn gangan nìyí bí wọ́n á sì sáwájú Ọ̀ṣun wọn ò lè jẹ́ èèyàn. Kò síbi tí a ti fẹ́ rí ṣọ́ọ̀ṣì ńlá báyìí tí wọ́n ń déwájú Ọ̀ṣun táwọn gan wá ń bu àgbo náà fi ń yan ṣọ́ọ̀ṣì náà yẹn sí yàn lórí. Àmọ́ ìbàjẹ́ pé kàn fi gbéra wọn ga òun ni kókó tán ṣe. Àwọn gan mọ̀ pé Ọ̀ṣun ó jẹ́ kókó pé kò sí ní táwọn béèrè níwájú Ọ̀ṣun tí ò ṣe fáwọn. Àmọ́ ìjà ẹ̀sìn òun ló wà níta ni. Bó ṣe jẹ́ inú bàbá mi. Kò séèwọ̀ níbẹ̀ bàbá mi. Tí obìnrin Ọ̀ṣun tó bá fẹ́ Kìrìsìtẹ́nì àbí Mùsùlùmí nígbà tó bá ti mọ̀ yìí pé ọmọ tóun fẹ́ yìí ọmọ Ọ̀ṣun ni tó sì mọ ìkẹ́ rẹ̀ dandan inú Ọ̀ṣun mọ̀ dùn sí ni. Ọ̀nà ẹni tó fẹ́ gan ọ̀nà rí ó mọ̀ là tí ò ní kó má ṣe ẹ̀sìn rẹ̀. Àmẹ́ni tó fẹ́ ọmọ Ọ̀ṣun tó bá sọ pé má dìde má su má tọ̀ báyìí ni ọrìn báyìí ni ó ṣe òun l'Ọ̀ṣun máa ń bínú sí o.
kò sí ẹni tí ọmọ Ọ̀ṣun ò lè fẹ́ àwa tá a jẹ́ ọmọ Ọ̀ṣun a lè sọ pé gbogbo àwọn afẹ́fẹ́ oníṣẹ̀ṣe gbogbo wa sì kọ́ la fẹ́ fẹ́ babaláwo lẹ́ẹ̀kan náà ara ẹni tó fẹ́ kristẹni ara ẹni tó fẹ́ mùsùlùmù àmọ́ kán mọ ẹ̀sìn rẹ̀ ní ẹ̀sìn fún níta fẹ́ nù. kò sí ẹni tọ́sùn òbí Ọ̀ṣun bí ọkùnrin ó bí obìnrin gbogbo ọmọ lọ́ṣun bí ọ̀pọ̀lọpọ̀ gangba mi ìwé mọ̀ pé ọkùnrin mi ò mọ̀ ní èmi ò lẹ́gbẹ́ òun èso ọmọ mi tó jẹ́ pé ẹlẹ́gbẹ́ ni bẹ́ẹ̀ sì ni ọmọ mi ni àmọ́ yẹ kó kíyèsí ara rẹ̀ ọmọ máa wò pé bó ṣẹ́ tóun ṣe kò lójútùú òun ṣiṣẹ́ òun ò rérè wọ́n tẹ́ pé n tó yẹ kó ṣe gangan òun gangan ò ṣe é àwa máa ṣiṣẹ́ a máa wà lójú kan àmọ́ kó má bàa wà lójú kan kó má wòye pé bóyá àbílẹ̀ mùsùlùmù mo ti jáde àbílẹ̀ kìrìsìtẹ́nì mo ti jáde ó yẹ kóun gangan kó pera rẹ̀ sákìyèsí torí pé àwọn bàbá wa láyé jọ́un ẹ bá jẹ́ àfáà kọ́mọlọ́mọ́kànú ilé rẹ̀ kọ́mọlọ́mọ́kànú ilé yín kọ́mọ ti kìrìsìtẹ́nì ká pé gbogbo wọn wòlíì ni wọ́n gbogbo inú ilé yìí wọ́n ti fi bòrìṣà kò sínú ilé kọ̀ọ̀kan tí wọ́n ti fi bòrìṣà tí ò lè ya lu ọmọ kọ̀ọ̀kan àmọ́ yẹ kóun gangan kó pera rẹ̀ sákìyèsí nítorí ọ̀la rẹ̀ nítorí àṣeyọrí kó lè dìde kó má torí rẹ̀ kó má fi rádaràda kó má fi bá bẹ́ẹ̀ kú. máa fi ń bọ Ọ̀ṣun. ní tó máa fi ń bọ Ọ̀ṣun nílùú Òṣogbo rèé wọ́n lè fi ewúrẹ́ tó ti bímọ rí òun náà máa fi ń bọ Ọ̀ṣun nílùú Òṣogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fọ́ yánrin ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ọtí sinapu obì olójú mẹ́rin mẹ́rin atare orógbó ọtí sinapu àti aṣọ funfun ó lè jọ ọ̀pá márùn-ún bó bá ṣe lágbára sí ni ó sì lè lágbára lẹ́sì ọ̀pá márùn-ún náà ni òun ni ó fi bọ Ọ̀ṣun tó bá yìí ti ń bọ Ọ̀ṣun bẹ́ẹ̀ lọ́nà rẹ̀ máa là ọ̀nà ó mọ̀ sí. Ọ̀ṣun lo yẹ́lò Ọ̀ṣun lo funfun. bẹ́ẹ̀ ni ojúbọ kan náà ni gbogbo Ọ̀ṣun ó nìyí táwa yìí Ọ̀ṣun Búsàn ni Ọ̀ṣun Ajígùn ó wà Ọ̀ṣun Lákọ̀kàn ó wà Ọ̀ṣun Orórùn ó wà Ọ̀ṣun lọ bẹ́ẹ̀ 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 ni Ọ̀ṣun ṣe wà nù.